ariwo sọ bí ọ̀dọ́mọbìnrin kan ṣe parọ́ pé wọ́n mà jí òun gbé lásìkò tó wà pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀. ọlọ́pàá má sọ̀rọ̀. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ti fi sìnkú òfin báyìí. wọ́n ti fi mú ọ̀dọ́mọbìnrin kan Ẹlín Káyọ̀dé ni wọ́n pe orúkọ rẹ̀, ẹni ọdún 24 ni o. ẹ̀sùn tí ọlọ́pàá fi kan Ẹlín ni pé ó mà pa irọ́ pé àwọn agbébọn kan wọ́n mà jí òun gbé o, tí wọ́n sì gbé òun lọ sínú ilé kan ní ojú ọ̀nà Ìwòròkó ní Adó-Èkìtì nílùú Adó-Èkìtì kan náà. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Sunday Abutu ó mà ló mà fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sí àwọn akọ̀ròyìn. Abutu mà sọ wípé ọ̀dọ́mọbìnrin ọ̀hún ó fi àtẹ̀jíṣẹ́ ó mà fi ṣọwọ́ sí ìbátan rẹ̀ obìnrin ní ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2025 pé òun mà sí ọkọ̀ wọ̀mọ̀nì láàrin Ìwòròkó sí Adó tí wọ́n sì ti jí òun gbé sá lọ báyìí. ọlọ́pàá ní afurasí náà ó mà sọ wípé inú ilé kan tí igbó mà pọ̀ yíká ibẹ̀ ó ní àwọn ajínigbé náà mà fi pamọ́ sí. Abutu ṣàlàyé pé o ìròyìn náà mà rèé ó mà dá ìpayà sí ọkàn àwọn èèyàn lágbègbè Ìwòròkó lẹ́yìn tí ìròyìn ọ̀hún mà gba orí ayélujára kan o. ó ní nínú ìwádìí àwọn ńlá ti ṣàwárí pé kò mà sí ẹni tó jí ọ̀dọ́mọbìnrin náà gbé. ìròyìn òfegè ó mà ló mà fi síta o lásìkò tó wà pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ lóru mọ́jú ọjọ́ náà. lẹ́yìn náà ó mà ló mà tẹ ọkọ̀ létí lọ sílùú Èkó lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ní ọjọ́ kejì. afurasí náà jẹ́wọ́ o lásìkò ìwádìí pé òun ni òun mọ̀ọ́mọ̀ fi àtẹ̀jíṣẹ́ òfegè ṣọwọ́ sí àwọn mọ̀lẹ́bí òun. òun lòun máa gbé ìgbésẹ̀ náà lọ́nà àti lè dúró sílùú Adó-Èkìtì láti ṣàjọyọ̀ ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ pẹ̀lú ọ̀rẹ́kùnrin rẹ̀ o. ó ní ọ̀rẹ́kùnrin òun ó ti ṣèlérí o láti fún òun ní ẹ̀bùn àgbàyanu èyí tó tako ìfẹ́ inú àwọn òbí rẹ̀ tó ń fẹ́ kó dé sílùú Èkó ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún. Abutu sọ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Joseph Eribo ó mà korojú sí ìwà tí ọ̀dọ́mọbìnrin ọ̀hún mà wù. lẹ́yìn náà ó mà ló má kìlọ̀ pé ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tó bá ń pín ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri èyí tó lè dá ìpayà sílẹ̀ láàrin ìlú yóò mà fojú báyìí yóò fi wí náà òfin o. kọ́lọ́ ọba Elédùmarè kó ṣàwọn ọmọ wa lọ́mọ. wọ́n ní ìpàǹpà rẹ̀ ó lòún pajá àwọn òbí rẹ̀ rèé wọ́n là kúrò lọ́wọ́ bí ṣùgbọ́n wọ́n ní ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ẹlọ́dẹ o. àdúrà gbolúwa tóyìn ló ń káròyìn sí létí láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti máa máa wo ètò alọ́kòójọ kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wo wa o a kú ojúmọ́ ire o ojúmọ́ ayọ̀ ni ó jẹ́ fún ọ a kú jímọ̀ òní.